mo ti ń ṣiṣẹ́ bọ̀ bàbá máa ṣe láṣẹ pé Bísí Ológe Bísí Ológe show àwa la ní show tiwa ni ẹ má wò ó ẹ má yí kú òǹbẹ Rémi Adébáyọ̀ Ṣítàbí ọmọ Èkó pàtàkì ọmọ Èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ni nílùú Èkó wa yìí náà ni Bísí Ológe show àwọn tó ẹ máa gbádùn ẹ máa bá pàdé bẹ́ẹ̀ ẹ máa wò ó don't touch me there. Ẹ fi orí fífọ́ anything come on, like you need present. Come on, look in here. Come on, man. Jai, when you go back for you, why? It's only. Ẹ jọ àwọn kan mẹ́sẹ̀jì wọn láwọn wà ní san abẹ́ bíríjì Sango àwọn ọ̀rẹ́ nìkan ilẹ̀ kẹ́nìkan àbí àwọn méjì wà ní ẹ̀ káwọn tó wọ ṣọ. Ní òṣìṣẹ́ mọ́ ní òṣìṣẹ́ mọ́ ilé iṣẹ́ last week now. No, Baba, that Baba. And if it's no, that Baba. Ẹ̀yin wà lẹ́yìn náà. Ṣé sára yìí ṣàjẹ́ lọ́wọ́? Àgbẹ̀wọ̀n ẹ̀yin ò ráyè ṣàjẹ́. Àṣìṣe mọ̀ jù. Màmá ní fún mi ṣàjẹ́. Ìdẹ̀bí rẹ̀ ṣe lo ní fídíò. Ìdẹ̀ ṣe lo fún ní fídíò. Ìrẹ̀ ṣiṣẹ́ ọmọ mi lọ. Pẹ̀lú láìpẹ́ náà. Ní ìṣe fún ní ọmọ ṣe fún ọ̀fẹ́ tọ́kùn náà. Láyé ẹ̀mí ọ̀fẹ́ tọ́kùn. Máa gbé kálí ẹ̀ lọ́wọ́. Ìjọba bá kan lókun ní láti. Ọ̀la ilẹ̀ máa fi lẹ́jọ́. Hello.
Hello. Muladi. Muladi ba. Dia bahasa. Dia bahasa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.